ìwọ Àlàkẹ́ ọmọ bàbá alápá-ń-sápá, wò ó bí mo ṣe ń kọ lẹ́tà mi yìí sí ọ. Ẹja ọsàn tó sanmọ́nà mẹ́sàn-án ni mo fi ń jẹ oúnjẹ ọ̀sán lọ́sàn-án gangan Sannde. Ní tilẹ̀ ní tọlọ́hun, ọkàn mi gbọ̀n yànù lára rẹ. Tí kì í bá kúkú ṣe pé ìfẹ́ fọ́jú, kí ló yẹ kí n wá dé ọ̀dọ̀ ọmọ ìyá eléèpo ẹ̀gẹ́? Èèló gan ni wọ́n ń ta ẹ̀gẹ́ ká tó sọ èpo rẹ̀? Gbogbo owó tí bàbá rẹ̀ ń pa níbi iṣẹ́ àgbẹ̀dẹ lọ́dún kò ju déédéé owó tí èmi àti Àdìsá fi ń mu NSC lọ. Mo ní kó o wá kí mi nìbàdàn, kí n gbé ọ lọ jayé ní Cocoa House. Ilé alájà 26 ní Cocoa House. Ibẹ̀ sì ni èmi àti àkọ́bí ọmọ gómìnà ti máa jayé lálaalẹ́. Tọ́ ọ bá lè wá kí mi lásán tí mo gbé ọ dé Cocoa House. Irú ẹja tó gbé jóná mì nínú Bíbélì, òun ni màá ní kí wọ́n kọ́kọ́ pa fún ọkọ jẹ. Wàá wá fi ọtí ẹlẹ́rìndòdò lé, kí n tó wá fi ọkọ̀ ojú omi tí gómìnà gbé fún mi kí n fi gbé ọ wálé. Mi ò fẹ́ sọ̀rọ̀ jù kó má dàbí pé mò ń janu. Mo kàn ní kí n kí ọ ní o. Tèmi ni tìrẹ ní tòótọ́. Ògìdìolú.